láàrin ọkùnrin àti obìnrin ṣó wà rántí bó ṣe gbé ọmọ yìí pọ̀ náà ni ọkọ ṣe náà o. Please, good people over ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ káàárọ̀ ìlú Adó Èkìtì mo ti ń rìkọ́dù fídíò yìí. Adó Èkìtì mo ti ń rìkọ́dù fídíò rẹ̀. ẹ wo bí ọkùnrin ṣe na ìyàwó ẹ̀, ó nà torí wípé ó lóun ò lọ lé ìyá ọkọ òun. lóòótọ́ ṣe bí gbólóhùn aṣọ lè wà láàrin ọkùnrin àti obìnrin, ṣó wà rántí bó ṣe gbé ọmọ yìí pọ̀ náà ni ọkọ ṣe nà ó. Please, good people of Adó Èkìtì, mo fẹ́ kẹ́ bá mi dìde sọ̀rọ̀ obìnrin yìí. tẹ́ bá fẹ́ mọ ibi tó wà, yes, tẹ́ bá fẹ́ mọ ibi tó wà, tẹ́ bá fẹ́ mọ ibi tó wà, mo lè mú yín débẹ̀. ṣe rí pẹ̀lú ọmọ yìí ló na lọkùnrin náà o, pẹ̀lú ọ̀rá imú wáyà olófin náà. Orúkọ mi ni Dòfúnmọ́ Esther. Ọmọ ọdún mélòó ni ẹ́? 21 years. Ọmọ bo ni ẹ́? Èrúwà. Èrúwà. Bẹ́ẹ̀. Níbo dé Èrúwà? Ní Ìyànà Ilé Balẹ̀. Ẹ́? Ìyànà Ilé Balẹ̀. Ìyànà Ilé Balẹ̀. Níbo lò ń gbé? Ajégúnlẹ̀. Níbo lò ń Ṣábẹ́òkúta níbẹ̀ ló ń gbé? Ajégúnlẹ̀ ni wọ́n. Ajégúnlẹ̀ ló ń. Ok, iṣẹ́ wo ló ń ṣe? Pọ̀pọ́ọ̀fù ni mò ń tà. Pọ̀pọ́ọ̀fù ló ń ta. Màmá àti bàbá ẹ̀ ńkọ́? Mọ́mì mi ti ṣaláìsí, dádì mi wà. Mọ́mì ẹ̀ ti ṣaláìsí, dádì ẹ̀ wà. Níbo dádì ẹ̀ wà? Èrúwà náà wà. Èrúwà náà wà. Iṣẹ́ wo dádì ẹ̀ ń ṣe? Àwọn tó máa ń tún machine ṣe. Skúù wo ló lọ? Ilẹ̀ Èrúwà, Bámtí Grammar School, Èrúwà ni mo ti lọ sí. Èrúwà ló ti lọ skúù. Secondary school ńkọ́? Bẹ́ẹ̀ni, méjì ni. Ó ṣe tán? Ó ṣe tán kọ́ ní secondary school? Kí ló dé tó ṣe dúró lẹ̀ S1? Ìgbà tí mo lóyún first born mi ni mo ṣe dúró. Ẹ́? Ìgbà tí mo lóyún first born mi ni mo ṣe dúró. Ok. Ibo ló ń gbé? Èrúwà ni mo ti wá sí Èkó àṣìṣe. Lọ ti wá sí Èkó? Wá iṣẹ́ lÉkòó? Níbo lÉkòó? Ní Mùṣín. Mùṣín. Màmá àti bàbá ẹ̀ ńkọ́? Mọ́mì mi ti ṣaláìsí, dádì mi wà. Iṣẹ́ wo gangan ni wọ́n ń ṣe? Pọ̀pọ́ọ̀fù ni mò ń tà. Ṣé òun ń tà fún ara rẹ̀ àbí òun kọ́ níbi kan àbí òun bá ń tà? Mò ń tà fúnra mi. Òun ń tà fún ara rẹ̀. Ṣé o ti bímọ? Ọmọ mélòó ti bí? Méjì. Ẹ́? Méjì. Ta lọ́kọ ẹ? Ilé ló wà. Ilé? Ọkọ yìí wà nílé báyìí. Kí ni nǹkan tó ṣe tó fi dé ọgbà ọlọ́pàá? Èmi àti ẹni tí mò ń fẹ́ a ní jà. Ibi tá ti jọ ó fẹ́ fi ọ̀bẹ gún èmi, tá tí wá jọ ń fi ọ̀bẹ yẹn drag ibẹ̀ ọ̀bẹ ti bá láyà tó ti kú. Ìgbà tá a gbé dọ̀ hospital. Ẹ ń jà, kí ló fàjà yín? Kí lorúkọ ọkọ yẹn? Sùláìmọ́ Òkèlẹ́yẹ. Ẹ́? Sùláìmọ́ Òkèlẹ́yẹ. Sùláìmọ́ kí ni? Òkèlẹ́yẹ. Òkèlẹ́yẹ. Kí ni ìnagijẹ? Alias wo ló ń jẹ́? No, Sùláìmọ́ Ifá làwọn èèyàn máa ń pè. Ifá. Làwọn èèyàn máa ń pè. Ifá làwọn èèyàn máa ń pè. Iṣẹ́ wo ló ń ṣe? Babaláwo, wọ́n yíwọ́ padà. Ẹ́? Wọ́n yíwọ́ padà. Ó ń yíwọ́ padà. Níbo ló ti ń ṣiṣẹ́ fàtì ẹ̀? Àti Mùṣín láti wá sí bíbáyìí. Mùṣín lẹ ti ń gbé Abẹ́òkúta? Láti wá sí Ajégúnlẹ̀ nígbà. Ajégúnlẹ̀. Ajẹ́ ń gbé Ajégúnlẹ̀ pẹ̀lú Ifá ẹ̀ ni. Kí ló tẹ kúrò Mùṣín? Kí ló tẹ kúrò ní Mùṣín? Ìgbà tí wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe yẹn la dé bíbáyìí. Ìṣẹ̀ṣe àwọn olùfẹ́ ṣìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe ní last year tán fẹ́ ṣe. Ok. La dé sí Ajégúnlẹ̀. Ajégúnlẹ̀ ti bo nìyẹn? Ti Kájọlà. Kájọlà. Láti ìgbàlẹ̀ tí wọ́n ń gbé bí. Ẹ kí ló tẹ̀ padà sí Mùṣín? À ń gbé bíbáyìí permanent ìgbà tí a ti ṣìṣẹ̀ṣe yẹn tán a stay sí bíbáyìí. Ìyá ọkọ ẹ, bàbá ọkọ ẹ ń kọ́ bọ́lá àwọn wà? Àwọn wà ní Kájọlà. Kájọlà, ọmọ ọdún mélòó lọkọ ẹ yẹn? 47. 47. Yeah. Ṣé wọ́n ní ìyàwó àkọ́kọ́? Rárá, wọ́n ti kọ́kọ́ bímọ tẹ́lẹ̀, wọ́n ti fẹ́ ìyàwó tẹ́lẹ̀, àwọn yẹn ò sí lọ́dọ̀ wọn. Ok, kí ló fa ìjà láàrin ìwà àti ọkọ ẹ̀? Ó di pé ó lọ yọ ọ̀bẹ. Ní ọjọ́ Sátọ̀dé, wọ́n lọ sí wáàsí, wọ́n lọ sí pàtì ní wáàsí, ìgbà tán fi máa dé wọ́n ti yó, tán bá dẹ̀ ti yó ni a máa ń jà tí. Ó lọ sí wáàsí mi. Wọ́n lọ sí pàtì ní wáàsí, ìgbà tán fi máa dé wọ́n ti yó. Tó wọ́n bá dẹ̀ ti Mùsùlùmí àti wọ́n máa ń jà. Ìgbà tí mo dẹ̀ ti pé wọ́n ti dé ní wáàsí wọ́n ti yó, tí mo ti rí wọn tán ti yó, gbogbo bọ́n ṣe ń fa wàhálà wọn yẹn, mi ì sọ anything. Ìgbà tó wá di òru tí ó yẹ kémi sùn, bá ní kò sẹ́nibọ̀dì tó máa sùn,
pé kò sí níbi táwọn bá ti pè mí lónìí sùn máa ń kílé tí mi ṣe ní sùn aṣáájọ ń fa ọ̀rọ̀ ẹ̀ wọ́n tilẹ̀kùn lẹ́yìn pé mi ní jáde wọ́n mú àdá àti erin kan báyìí pé a máa fi àdá yẹn ṣá mi mo wá sá jáde ìgbà tí mo sá jáde ní òru yẹn mo sá jáde mo sá lọ sí ọ̀dọ̀ ara ilé wa kan ìyẹn náà ṣẹ̀dé láti ìta ó ń dáná kan tí ó fẹ́ jẹ mo wá sá sínú ilé ẹni yẹn wọ́n tún wá bá mi ní ọ̀dọ̀ ẹni yẹn pé kí n jáde ẹni yẹn ṣábà mi bẹ̀ wọ́n pé kán jọ kí ni kán ṣábà mi parí ẹ̀ ní nǹkan bíi aago 4 la tó sùn tẹ́ni yẹn bá mi bẹ̀ wọ́n bàbá àgbàlagbà ó bá mi bẹ̀ wọ́n wọ́n ló ti tán nínú àpé kò sí kankan mọ́ aṣá lọ sùn ìgbà tó di àárọ̀ ọjọ́ Sunday nǹkan bíi 8 wọ́n wá jí mi pé ìbò mo lọ mo ní mo fẹ́ ṣeré jáde pé tí bá fi máa dé inú yẹn á ti wọ̀ wọ́n ní kò síbi kankan tí mo lọ mo ní ẹ jẹ́ kí n ṣeré jáde tí bá máa dé inú yẹn á ti wọ̀ wọ́n bá fi ẹsẹ̀ blọ́ọ̀kù ojú ọ̀nà ibi tèmi ti mú aṣọ tí mo fẹ́ wọ̀ pé kí n wọ̀ jáde wọ́n wá fi ẹsẹ̀ blọ́ọ̀kù ojú ọ̀nà pé mi ní jáde mo ṣàgbé ẹsẹ̀ wọn kúrò lójú ọ̀nà ibi tí wọ́n ti ń kó ẹ̀ṣẹ̀ bò mí lórí iná mi ni wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n á sá sí pálọ̀ kan tí àti parí wọ́n tún wá bá mi níbẹ̀ wọ́n tún nà mí dìse wọ́n tún kọ̀ǹtínú nínú ẹ̀ mo tún sá fún wọn bẹ́ẹ̀ náà mo á jókòó síbi tí a máa ti ń dáná ní ìta mo á jókòó síbẹ̀ wọ́n tún wá bá mi ní ìta tí máa ń dáná ìta láti máa ń dáná mo wá jókòó síbi tí máa ń dáná yẹn wọ́n tún wá bá mi níbẹ̀ mi lọ́n ti yọ ọ̀bẹ yẹn before kan dẹ̀ tó jí èmi náà ti fi ọ̀bẹ sí ibi ẹ̀gbẹ́ ṣòkòtò náà ìgbà tí John drag náà ti yọ ọ̀bẹ jáde pé àwọn máa gún mi. ṣé wọ́n kọ́ ló yọ ọ̀bẹ wọn ní wo ló lọ mú ọ̀bẹ ní kitchen. rárá wọn before kan tó jí èmi wọ́n ti fi ọ̀bẹ síbi ṣòkòtò wọn bí báyìí wọ́n ti daṣọ bò ẹ̀wù tán wọ́n ti dáàbò wọ́n ti fi ọ̀bẹ síbi ṣòkòtò wọn ní ẹ̀gbẹ́ ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó sọ wípé níbi pálọ̀ tí mo ti parí ṣẹ́yìn lẹ́kọ́ ilé yẹn. bọ́n ṣe sọ fẹ́mi wọ́n sọ pé àwọn làwọn kọ́ bọ́n ṣe sọ fẹ́mi o. ẹni tí wọ́n sọ pé nípò yín tó lọ bá yẹn ọkùnrin ló pe yẹn àbí ṣé ẹ̀yin lẹ rẹ́ǹtì ilé fún yẹn àbí yẹn náà rẹ́ǹtì ilé bẹ́ẹ̀. no òun ló kọ́ ilé yẹn a máa ará àdúgbò wa níbẹ̀ lè ní lọ sábà. ọ̀rọ̀ ò tí ì yé mi dáadáa ẹni tó sọ pé ó lọ sábà yẹn ṣé nínú apartment ilẹ̀ yẹn náà wà àbò sáré kúrò ní. mo sá kúrò ní inú ọ̀dọ̀ tí wà. yàrá mélòó ni tọ̀dọ̀ yín tí ọkọ ẹ lòun kọ́ yẹn. ọ̀kan la ṣe ṣe ojúlé kan la ṣe ṣe bọ̀ wọ́n ti parí yòókù. ètò kù yẹn ṣé face man face you ni àbí room self kan ni. wọ́n fi ṣe face man. ok ó wá kúrò ní face man face you tí yín wá lọ sábà ẹni yẹn lóru yẹn tó lẹ́ni yẹn ń dáná lọ́wọ́ àbí so ẹni yẹn ló wá ní òun fẹ́ bá yín parí bàbá ló ti tán nínú àwọn lẹ́yìn tẹ́jọ́ sùn lálẹ́ yẹn ló ṣẹ̀ wá jí ńjọ́ kejì. bẹ́ẹ̀ni lọ tún wá kọ́ntínú. lọ tún wá kọ́ntínú báwo lọ̀rọ̀ ọ̀bẹ yẹn ṣe wá jẹ́ ṣé gbọ́ lára bàbá lọ̀bẹ wà. no ara àtinú ọkọ ẹ náà ní ìbà ìbàbá. ibẹ̀ náà fi wọ́n ti before kan tó jí mi náà ti fi ọ̀bẹ sẹ́gbẹ̀ẹ́ pé mi ní jáde so ibi ta tí wọ́n jọ ń jà ìyẹn pé ibi pé mi ní lọ́bì kankan tí lẹ́yìn ìgbà tí mo sá kúrò ní pálọ̀ tí mo lọ jókòó síbi ta tí máa ń dáná lọ́n tún wá bá mi bẹ̀ lọ́n ti yọ ọ̀bẹ yẹn jáde. báwọn gbà tí wọ́n yọ ṣèwọ ló gbà lọ́wọ́ wọn ni àbí àárín yóò tí ì yé mi. no ọ̀bẹ wà lọ́wọ́ wọn ṣàlàyé bí ọ̀bẹ yẹn bọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. ọ̀bẹ wà lọ́wọ́ mi tàbí jọ ń drag ẹ̀ pé kémi gbà lọ́wọ́ kó má lè fi gún èmi tàbí jọ ń drag ẹ̀ tàbí jọ ń drag ẹ̀ ibi tá a ti dúró ìyá tí jọ ń drag ẹ̀ múra lọ ibẹ̀ ni ọ̀bẹ ti bá wọn ní àyà báwo lọ̀bẹ ṣe bá láyà. ibi tá a ti jọ ń drag ẹ̀ ibẹ̀ ni ọ̀bẹ ti bá wọn láyà ibi èmi àti wọn tá a ti jọ ń drag ẹ̀ ibẹ̀ lọ̀bẹ ti bá wọn láyà. irú ọ̀bẹ wo ni. a máa fi ń rẹ́ àlùbọ́sà ní a máa fi ń dáná. ok ìgbà ibo ni sáàdì ibo lọ̀bẹ yẹn ti bá láyà. àyà. àyà. àyà tó gun ọnú gan ni. no wọn bí torí ìgbà tí ọ̀bẹ ń ṣe wọ̀n lára wọ́n sì lajú wọ́n fi ẹ̀yìn ti ara ògiri wọ́n sì lajú. ṣé ọrùn àti sáàdì ibo ni ṣé ibi ojú kan ló ti gun àbí ọ̀nà mélòó. ojú kan ni ọ̀bẹ ń wọlé sí wọn lára kò ń ṣọ̀nà méjì o ojú kan lọ̀bẹ ń wọlé sí wọn torí ibi àyà ni àyà lọ̀bẹ ti wọlé sí wọn lára. rárá o kò wọlé láti ibì kan jáde sí ọ̀nà kan ní ọ̀bẹ ti wọlé sí wọn lára ìgbà tí wọ́n dẹ̀ sì lajú wọ́n fi ẹ̀yìn ti ara ògiri ìgbà tó bẹ̀rẹ̀ sì wọ̀ wọn lára wọ́n sì lajú báyìí ìgbà tá a gbé wọn dé hospital. ta ló wá fa ọ̀bẹ yẹn yọ. ìgbà tí a dé hospital wọ́n sì lajú wọn lajú hospital wọn sọ pé ká gbé wọn lọ sí ó dákọ̀ hospital yẹn pé ká gbé wọn lọ sí mo ti gbàgbé hospital. níbo nìyẹn. ta ló fa ọ̀bẹ yọ. hospital àkọ́kọ́ tí àkọ́kọ́ ta ló yọ ọ̀bẹ yẹn lára mọ́ nígbà tó gún wọn. ọ̀bẹ àwọn ló yọ. ta ló yọ ọ̀bẹ. àwọn. ṣé fúnra ọkọ ẹ ló yọ ọ̀bẹ yẹn. torí wọ́n sì jókòó sára wọ́n jókòó nǹkan kan ò ṣe wọ́n gbà tọ̀bẹ yẹn sì wọ̀ wọ́n lára wọ́n sì jókòó ṣé fúnra ẹ ló yọ ọ̀bẹ yẹn kó lára ẹ àbí wọ́n lọ fi yọ.
àwọn lọ yọ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ lọ. àwọn lọ yọ ọ̀bẹ yẹn tó ń sì jókòó sára nǹkan kan ò ṣe wọ́n gbogbo bá ló gbé wọn lọ sọ́sìtì bá ló ṣe wọn lọ sọ́sìtì. èmi mo gbé wọn lọ sọ́sìtì ìgbà tó ń sì lajú wọn lajú nǹkan kan ò ṣe wọ́n ní gbogbo gbà yẹn. kó làwọn ọmọ ẹ wà ń gbà yẹn. wọ́n ti rán ìyá àbúrò ìyá ẹ̀gbọ́n ṣeré ní ẹ̀yìn. ẹ̀gbọ́n yẹn ọmọ ọdún mélòó lẹ́gbọ́n? 8. ọmọ ọdún 8. ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mélòó ni wọ? ní òkú èmi kọ́ mo bí yẹn. ok mélòó ni wọ bí fún wọn? mi ì sì bímọ fún aṣẹ̀fẹ́ra. ìbọn náà ti bímọ méjì tẹ́lẹ̀. àwọn kọ́ ni mo ti bímọ tẹ́lẹ̀ kí n tó fẹ́ wọn. ok àwọn ọmọ ọdún mélòó ọmọ tó bí tẹ́lẹ̀? 5'2". ọmọ ọdún mélòó wà tó ti bímọ? ọmọ ọdún mélòó ni wọ́n ń sìn? 20 ó ṣe fẹ́ pé 21 àkọ́bí ẹ̀rẹ́ ìjọ ọmọ ọdún 5 so wà ní 16 years àbí or 15 years tó ti bí ọmọ yẹn àbí so ìgbà tó wà ní 17 àbí 18 years tó ti bí ìkejì yẹn àwọn ọmọ méjèèjì tí ẹyẹn bo náà wà. ọ̀dọ̀ grandma mi náà wà ok àwọn ọmọ bàbá yẹn ló wà lọ́dọ̀ wọn lùwà àti wọ́n jọ ń gbé èwo ni wọ́n ránṣẹ́ ní mélòó làwọn ọmọ tó tẹjọ́ ń gbé yẹn? méjì èwo ló wà lọ́dọ̀ yín nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gangan? Désiré ń ṣeré ń tẹ̀ yẹn ò sí lọ́dọ̀ àwọn tí wọ́n já máa ń ṣe ń tẹ̀. ṣíjà máa làgbàlagbà. ìyẹn làbúrò wọn ti ránṣẹ́ Désiré ń ṣeré ń tẹ̀ kò sí ń bẹ̀. níbo náà rán ọjà máa lọ? wọ́n rán lọ pé kó lọ wo ibi tá a ti máa ń pọn mi pé ṣomi wà. ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀. òun sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ pé ńgbà tí ọ̀bẹ gún láyà ṣé fún ẹ̀ ló fọ̀bẹ gún ẹ̀ láyà ni àbí ìwọ ló fi gún láyà? èmi kọ́ mo fi gún wọn láyà èmi kọ́ mo fi gún wọn láyà. tó wá fi gún ẹ rẹ ni. ibi tèmi àti wọn ti àjọ dúró ni àjọ nù mọ́ra wa àjọ dúró ibi tèmi àti wọn wá ti jọ ń drag tá ti jọ ń drag ń bẹ ní ọbẹ̀ yẹn ti bá wọn láyà ń bí báyìí. báwo ló bẹ ṣe máa ba láyà láì ṣe pé ó fi báwo ní sùúrù tó lágbára ṣé wọ́n lágbára jùlọ ju ọkọ ẹ lọ ni àbí òun ló lágbára jùlọ tó máa fi di pé ó di ọwọ́ ẹ̀ mú tọ́bẹ̀ máa fi gún rẹ̀. báwo ló ṣe wá jẹ́ pé ọ̀bẹ wọ́n di ọ̀bẹ mọ́jọ́ ń drag tó fi ọ̀bẹ fi gùn wọ́n láyà? èmi àti wọn lọ̀bẹ wà lọ́wọ́ ẹ̀ lájọ ń drag ẹ̀. lájọ ń drag ẹ̀. pé ká kí n gba ọ̀bẹ yẹn lọ́wọ́ wọn ibẹ̀ lọ̀bẹ tí wọ́n láyà níbi àyà ń báyìí mistake ní ti wọ̀ wọ́n láyà ń bíbá ẹ̀ kò ń ṣe pé wà mo kàn dídì pé ọ̀bẹ yẹn kàn wọ̀ wọ́n lára èmi kọ́ mo fọ̀bẹ gún wọn. wọ́n ní wọ́n sọ pé ọkọ ẹ̀ bí kọ̀ọ̀kan ṣe làbí. wọ́n ló máa accuse ẹ kí làwọn nǹkan tó kí ni èso tó fi máa ń kí ni ó máa ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin gbogbo tó di tọrọ ìjà ẹ fi ṣe tọrọ ìjà. kí ló máa sọ pé ó máa ń ṣe ọ̀rọ̀ wọn ní ìkọ̀kọ̀ tó ń bá ti mọ tí náà ni ó kàn lè jẹ́ pé torí ètò ìṣẹ̀lẹ̀ ń sìn tí iṣu eléyìí ìṣẹ̀lẹ̀ ń sìn ọjọ́ yẹn wọ́n ń ṣe ìsọ̀kalẹ̀ kan ní ọ̀dọ̀ wa níbi ọ̀dọ̀ wa tí wọ́n máa fẹ́ gbé pọ̀pọ̀ lọ síbẹ̀ pé lọ tàmọ́júmọ́ ìgbà tán ti láwọn náà máa lọ ìgbà tán máa fi tipa tí ti sátọ̀dì yẹn dé wọ́n ní àwọn ò lọ mọ́ múnà èmi dẹ̀ ti po fúláwà alẹ̀ fúláwà yìí dẹ̀ máa bàjẹ́ kó tó di ìjọ kejì torí mo ti fomi tó máa bàjẹ́ wọ́n á ní àmì mi lọ pé nígbà táwọn náà lọ pé mi sọ fáwọn kí n tó po fúláwà nígbà tẹ̀ ti sọ fún mi ní ọjọ́ Friday pé máa lọ náà mo ṣe pò ní sátọ̀dì pa máa lè lọ ní mọ́júmọ́ ṣé nǹkan tí mo sọ ẹ̀ ṣe náà mo ṣe ìgbà tí wọ́n máa fi dé wọ́n láwọn ò lọ mọ́ múnà mo máa níyẹn tí bá gbọ́jà ni pé mi níta mo níyà èyí tí màá fi gbé lọ sí mi ṣe níta yẹn kí n kúkú ṣe kémi àtàwọn ọmọ ká jẹ àwọn nǹkan ó sọ fún mi yẹn náà ló fa iṣu. ok ó sọ wípé òkè ẹlẹ́mìí àbí kí ló pè é sí. wọ́n lọ sí wọ́n ṣe ìkọ̀sọ̀kalẹ̀. ẹlẹ́mìí that is church nìyẹn ṣe bó sọ pé yìí yíwọ́ padà ni. bẹ́ẹ̀ni mímú fẹ́ lọ tajà ń bẹ̀ ni. ok yín fẹ́ lọ tajà ń bẹ̀ kí ni dáàdi yín wá fẹ́ lọ fún ṣé dáàdi yín náà ń tajà ń bẹ̀ ni. wọ́n tajà ń bẹ̀ wọ́n ní àwọn máa lọ pé àjọ máa lọ ìgbà tán dẹ̀ ti dé fẹ́ lọ tajà ń bẹ̀ pé nígbà táwọn àbí àwọn fẹ́ lọ wòran ń bẹ̀. wọ́n fẹ́ lọ wòran èmi dẹ̀ fẹ́ lọ tajà pé àwọn akókòjọ máa lọ lẹ́ẹ̀kan nígbà tán dẹ̀ ti dé láti wá sí wọn láwọn ò lọ mọ́ èmi dẹ̀ ti pé ọ̀yá mo tẹ̀síwájú. èmi dẹ̀ ti kù fúláwà lẹ̀ bí ọ̀kan tó dé ìgbà tán dé láti wá sí yẹn lọ sọ pé àwọn ò lọ sí ibẹ̀ mọ́ ló di wàhálà yìí báyìí ọdún mélòó ló ti fẹ́ ẹni yẹn kí lórúkọ ẹni tá à ń sọ ẹlẹ́ẹ̀kan sí. Sulaimon. ọdún mélòó ló ti fẹ́ ọ̀gbẹ́ni Sulaimon tó dolóògbé yìí. aṣẹ̀fẹ́ra ni. ní oṣù ọjọ́ wo ìgbà wo. last year ni àti wọn mọ́ra. last year kí ni. bẹ́ẹ̀ni. last year kí ni. gbogbo ìgbà ṣẹ̀ṣẹ̀ yìí mi àti wọn ti ń fẹ́. ẹni tó fẹ́ tẹ́lẹ̀ kí ló tó yẹ kọ̀ sílẹ̀. ìgbà tí mo wà nílé torí before tẹ́lẹ̀ mi sọ tẹ́lẹ̀ pé mo fẹ́ wá sẹ́kọ̀ọ́ ìgbà tí mo bí àwọn ọmọ mi. ibo ló bí yẹn sí nílé ibo. Èrúwà ok. mo ti bí àwọn yẹn kí n tó wá sí Èkó. o ti bí àwọn méjì ti bí yẹn kí n tó wá sí Èkó. o kí ló dé tó sọ kí ló fàjà yín nítorí fìyẹn sílẹ̀ tó fi ọkọ alákọ̀ọ́kọ́ sílẹ̀. àjà
ìgbà tí mo dẹ́kọ̀ ni mo sọ fún pé mo ti wà lẹ́kọ̀ọ́ bọ̀ mi ìgbà tí mo lọ ní sọ fún tẹ́lẹ̀ kó tó di pé wá sẹ́kọ̀ọ́ ni. ìgbà tí mo dẹ́kọ̀ ni mo ṣẹ̀ sọ kí ló tó fún ṣe pé mo kúrò ti ní wà lẹ́kọ̀ọ́. ilé abúlé yín tó fi lọ sí Èkó. èmi tún fẹ́ ọ́sùn lọ ni pé kò tẹ̀ tú wá fi àwọn ọmọ ṣiṣẹ́ lọ. sílẹ̀. ṣọ́ọ̀dọ̀ ọkọ yẹn ló ń gbé nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ àbí grandma mi. ló ń gbé náà láti ilẹ̀ tẹ́lẹ̀ Bẹ́ẹ̀ni. ọkọ yẹn kọ̀ máa wá ń wù ẹ́ ń bẹ̀ nàbí bẹ́ẹ̀ni. so bàtà wá sọ fún pé o ti wà lẹ́kọ̀ọ́ kí ló wá sọ àkànjọ máa ń sọ̀rọ̀ náà ni. tó wá sọ fún pé o ti fọkọ mi bẹ́ẹ̀ mo sọ fún un. kí ló sọ kò sọ nǹkan kan fún mi. báwo ló ṣe ó sọ fún pàdé mi náà pé òun náà ti fẹ́ ẹlòmíì pé nígbà tó wọn ti rí mi tóun máa ń dọ́jà tó ni mo ti travel pé. láàárín oṣù mélòó síra wọn. ó tọ́dún mélòó tó ti kúrò ní abúlé tó fi wà lẹ́kọ̀ọ́ ó tọ́dún mélòó tó wà lẹ́kọ̀ọ́. ní láti mi lọlé o. ó tọ́dún mélòó tó wà lẹ́kọ̀ọ́. upper last year. upper last year. Bẹ́ẹ̀ni. that is 2023. bẹ́ẹ̀ni Ó ti ìgbà wà tó ti wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni. oṣù wo. báwo ló ṣe pàdé olóògbé yìí gangan. ní ìgbà tí mo wà ní Mushin ní inú àmọ́ ní Sliver ibẹ̀ lèmi ti ń báyàn ta oúnjẹ tó wá ní àǹtí mi kan tóun náà ń ṣe OPC torí ẹni tó pè náà OPC lòun náà ṣe wọ́n máa ń lọ sí zone wọ́n máa ń lọ ṣeré ńbẹ̀ tó bá ti lọ tajà so ọjọ́ tèmi náà bá lọ sí ibi iṣẹ́ èmi náà àjọ máa ṣeré lọ síbẹ̀ so ibi tí mo á ti ń ta oúnjẹ ó léèyàn kan tí mo ń dé ti mẹ̀ so wọ́n á lọ yẹ kíní yẹn wò wọ́n á lọ yẹ bọ̀bọ́ yẹn wò pé ṣó dà bí kò dà ẹni tó pé yẹn sọ fún mi pé kò dà the next mo kàn pé ó dà bí kò dà kí ló sọ ẹni tó pé yẹn sọ fún mi pé kò dà the next mo kàn mú àwọn aṣọ mi ní ẹyọ kọ̀ọ̀kan tèmi àti wọn fi ń gbé ẹni tó pé yẹn tá fi jọ ń gbé bẹ́ẹ̀. kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Dòsùnmọ́ Esther. kí ni o fẹ́ kí ìjọba ṣe fún ẹ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. wọ́n ṣàánú mi mọ́mọ́ mi lẹ́nu kọ̀ọ̀kan. o mọ́mọ́. wọ́n ṣàánú mi. ok kí lórúkọ lẹ́ẹ̀kan sí. Dòsùnmọ́ Esther. ẹ káàárọ̀ ìlú Adó Èkìtì mo ti ń rìkọ́dù fídíò yìí Adó Èkìtì mo ti ń rìkọ́dù fídíò yìí ẹ wo bí ọkùnrin ṣe na ìyàwó ẹ̀ ó nà torí wípé ó lóun ò lọ lé ìyá ọkọ òun lóòótọ́ ṣe bí gbólóhùn aṣọ lè wà láàrin ọkùnrin àti obìnrin ṣé ó wà rántí bó ṣe gbé ọmọ yìí pọ̀n náà ni ọkọ ṣe nà ó please good people of Adó Èkìtì mo fẹ́ kẹ́ bá mi dìde sọ̀rọ̀ obìnrin yìí tẹ́ bá fẹ́ mọ ibi tó wà yes tẹ́ bá fẹ́ mọ ibi tó wà mo lè mú yín débẹ̀ ṣe rí pẹ̀lú ọmọ yìí ló na lọkùnrin náà o pẹ̀lú ọ̀rá imú wáyà olófin náà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.